Ògo mà ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Ọlọ́run oṣù kẹfà ó ṣé o. Aláàánú wa ó ṣé o. Alámọ̀ tó mọrí wa ó ṣé o. Ẹni àgbà ọjọ́ ó ṣé o. Ẹni jókòó lórí òbírí ayé tó rán afẹ́fẹ́ níṣẹ́ ó ṣé o. Ẹni gùngbìn lẹ́sìn ó ṣé o. Ohun ẹni tó fagi kédárì lẹ́bá lónìí ya ó ṣé o. Ipá wa, agbára wa, májẹ̀mú wa, látìlẹ́yìn wa, òpó tó gbé ayé wa ró. Ọlọ́run tí àwa mọ̀ tá a mẹ́lòmíì, Ọlọ́run tí àwa ń tẹ̀lé tí a rántí tẹ̀lé ẹnikẹ́ni mọ́, bàbá mi tá a ń pè tí a ò tún lọ pẹ̀lú mi mọ́. Adúpẹ́ pé o jẹ́ á dá ọmọ o, adúpẹ́ pé o jẹ́ á rí ọ, dúpẹ́ fún ìgbàlà ọkàn wa, adúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ, dúpẹ́ fún orílẹ̀-èdè yìí. Àwa náà tún rí oṣù kẹfà. Bàbá mi ó ṣé o, gba ọpẹ́ wa, gba ìyìn wa. Gbogbo ọmọ Ọlọ́run tó rí oṣù kẹfà, ẹ ṣe kí hallelujah kan ní ibi tí ẹ wà sí ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ọlọ́run àwọn ọlọ́run, ọba tí gbogbo ayé ń tẹríba fún, ọba tó jẹ́wọ́ náà orí oṣù kẹfà ó sì ń bòjì, ó sì ní ọgbà ẹ̀wọ̀n, ó sì ń bi tí wọ́n ti ń pé kọ́ rọ́jú jẹ rọ́jú mu. Ọlọ́run jẹ́ orí òkè hallelujah ńlá. Gba ọpẹ́ wa, gba ìyìn wa, gba ọpẹ́ wa. Gbogbo ilé tó ń dúpẹ́ yìí, àwa ń yàn o, ètò ṣe ìjọ wa lójú. Àwa ò wí pé ipá wa ni o, ṣùgbọ́n ipá rẹ ni. Ìwọ ló ṣàánú wa, ìwọ ló gbà wá, ìwọ ló mú wa rìn lójú títì tá a ra sọ́nà. Àwọn ọmọ wa lọ léèwé, wọn ra sọ́nà. Aláboyún wọn kú toyútoyún. O ṣé o bàbá. Ẹnìkan ló kọ ìwé yìí ní ìsìn pé ìyàwó òun pé wọ́n ní CS pé wọ́n gbọ́dọ̀ fi ọ̀bẹ gbọmọ nínú rẹ̀ ni. Ó ní bàbá Ọlọ́run ti ṣe o, olóbi wẹ́rẹ́ ni, àánú ni, mélòó lẹ fẹ́ kà, mélòó lẹ fẹ́ sọ. Àánú ló gbé wọn náà rú. O sùn ó jí, o jáde o wọlé, ọmọ rẹ lọ léèwé ó padà, ọkọ rẹ lọ bọ̀, orílẹ̀-èdè sì wà. Àánú rẹ o, àwa Olúwa gba ọpẹ́ wa. Bó o ti ń lọ láàárọ̀ yìí, wà láàyè Ọlọ́run kò yí ọ ká. Gbogbo ohun tí o tá a ṣe tó bínú tí òfin ní bá wa lọ, Olúwa dáríjì. Ìwọ náà wípé kí ni mo ṣe tó bí Ọlọ́run nínú? Kí làwọn ọmọ mi ṣe tó bí Ọlọ́run nínú? Tí ò ní jẹ́ kí o bá wa lọ lónìí. Olúwa dáríjì. Fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́. Ṣàánú mi. Ṣàánú ìdílé mi. Ṣàánú orílẹ̀-èdè yìí. Ṣàánú àyíká wa. Ràn wá lọ́wọ́. Bí mo ti ń lọ láàárọ̀ yìí, Ọlọ́run àánú ṣáájú mi. Mú igi ìdáàbòkò lójú ọ̀nà. Páńpẹ́ tí wọ́n dẹ̀ sí ọ̀nà mi. Tí wọ́n ní kó mú mi lẹ́sẹ̀ tọmọtọmọ. Ẹ̀jẹ̀ Jésù gbé kúrò lójú ọ̀nà. Ìwà láàyè Olúwa. Bó àyànmọ́ mi mọ́lẹ̀. Mú mi ṣàṣeyọrí lọ́sẹ̀ yìí. Jẹ́ kí ọ̀run àánú ṣí fèmí náà. Jẹ́ kí n gbóhùn ayọ̀. San gbèsè yìí fún mi. Rán olùrànlọ́wọ́ sí mi. Àwọn tí ẹ̀tọ́ mi ń bẹ lọ́wọ́ wọn. Jẹ́ wọn ó gbé wá lọ́sẹ̀ yìí. Ilẹ̀kùn tí mo kàn tí ò sí. Àánú ṣílẹ̀kùn yìí fún mi. Agbára adánigúnlẹ̀ sójú kan. Ẹ fi mí lẹ̀. Ẹ jẹ́ ìrọ́nà lọ. Mo gba òróró tuntun láti kọjá síbi tí ayọ̀ mi wà. Ọ̀sẹ̀ yìí oníròyìn ayọ̀ máa bọ̀nú ilé mi, máa bọ̀nú ayé àwọn ọmọ mi. Àmín. Yìí ṣe àmín láti ọkàn rẹ wá. Agbára tó ju ti ọ̀tá rẹ lọ ní oṣù kẹfà kó wọnú rẹ. Agbára tó ju ti òkùnkùn àyíká rẹ lọ lóṣù kẹfà kó wọnú rẹ. Mo tún sọ lẹ́ẹ̀kan sí tọmọtọmọ. Agbára tó ju ti ọ̀tá rẹ lọ. Psalm 105 ló ń sọ yẹn o. Ó ní àní make us to be greater than our enemy. Agbára tó ju ti ọ̀tá rẹ lọ. Agbára tó ju ti àwọn tí ń lé ọ lọ. Bó o bá ṣàmì, agbára kó wàrà rẹ, kó wọnú ayé ọmọ rẹ. Agbára tí wọ́n pe orí rẹ̀ níbi. Agbára tí àpèta kì í ràn. Agbára tí àfọ̀ṣẹ kì í ràn. Agbára tí wọ́n fi ògùn bájà. Agbára tí wọ́n fi májẹ̀mú àjẹ́ bájà. Agbára tí wọ́n ṣálọ́gbẹ́. Oh my God, ó ní wọ́n ń lọ láti ibì kan dé òmíràn, ìlú kan dé. Ó ní kò jẹ́ kí ẹnikẹ́ni kó ṣe wọ́n níbi. Psalm 105 verse 15 verse 16. Ó ní ó bá ọba wí nítorí tiwọn. Ẹ má ṣe wọ́n níbi. Ẹ má ṣe wọ́n níbi. Mo wí bí wòlíì, wọn ní ṣe ọ́ níbi lóṣù.
pariwo pé agbára tí ò ṣe é ṣe níbi. agbára tí ò ṣe é ṣe níbi. agbára tí ò ṣe é kọlù. agbára tí ò ṣe é kọlù. agbára tí ò ṣe é já sí òwò. agbára tí ò ṣe é já sí òwò. agbára tí ò ṣe é bájà. agbára tí ò ṣe é bájà. agbára tí wọ́n forí gbárí pẹ̀lú ẹ̀. agbára tí wọ́n rìn mọ́lẹ̀. agbára tí wọ́n rìn mọ́lẹ̀. agbára tí wọ́n ṣálọ́gbẹ́. agbára tí wọ́n fọmọ dà láàmú. agbára tí wọ́n da ìrìnàjò rẹ̀ rú. wọ inú ayé mi. wọ inú ayé àwọn ọmọ mi. wọ inú ilé mi. wọ ìrìnàjò mi lóṣù yìí. èmi ò ní rá sọ́nà lóṣù yìí. gbogbo ìrìnàjò tí mo máa lọ lóṣù yìí. èmi ó padà pẹ̀lú ẹ̀rí. gbogbo ìrìnàjò tí àwọn ọmọ mi yóò lọ. wọ́n padà pẹ̀lú ẹ̀rí. àmín. ẹ kú oríire oṣù tuntun. Congratulations for a new month. gbogbo oṣù ni Olúwa ń fún wa ní kọ́kọ́rọ́. kọ́kọ́rọ́ tó fún wa lóṣù ni wọ́n ń pè ní ìròyìn ayọ̀. The wonders of good news. The wonders of good news. Luke chapter 1. The wonders of good news. ẹ bá mi ka ọ̀rọ̀ yẹn láti verse 26. kí ló wí? Bíbélì ẹgbẹ́ ọ̀rọ̀ àti bẹ̀rẹ̀ sẹ́nu kí àwọn èèyàn máa gba ìyanu wọn. Yes. Lí oṣù kẹfà. kí ló ṣẹlẹ̀ bàbá yìí? a sì rán áńgẹ́lì Gabriel láti ọ̀dọ̀. tó o bá ṣàmì oníṣẹ́ ayọ̀ máa dọ́dọ̀ ẹ̀. àmín Jésù. ẹ wo distance yẹn, ẹ wo ibi tó ti wà. oníṣẹ́ ayọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, ẹ wo miles tó ti ń bọ̀. ẹ gbóhùn Olúwa. oníṣẹ́ ayọ̀ tó ti ń retí láti January ẹni ṣàmì yóò dé lóṣù yìí. àṣé èèyàn lè wo ibi tó ń lọ lọ́ọ̀kan kó má dọ̀hún. Deuteronomy 32:48-52. ó dẹ̀ ní kí Mósè máa bọ̀ ní orí òkè Nebo. ó ní wá wo Kénáánì tó ń lọ lọ́ọ̀kan ó lè débẹ̀. It's possible to view your Canaan from Mount Nebo but never enter. ìyẹn ó sì máa wò pé ibi tó ń lọ rè. ó ní wò ó gbàdúrà verse 52. ó ní yet thou shalt not see the land. Come and see but yet you will not see there. You will not get. mo wá láìkí John, Apostle John, 1 John chapter 1 verse 1. ó ní ẹni tí etí wa ti gbọ́, ojú wa ti rí, ó là tẹjú mọ́, ó ní ọwọ́ wa sì gbà mú, àwọn yẹn gbà mú. ọ̀gá, ohun tí Ọlọ́run sọ fún ọ yẹn ó máa gbà mú. ọ̀gá, mo súre fún ọ. kì í ṣe obìnrin tí wà nǹkan ní rí nǹkan ìwọ ó rí tiẹ̀. Lábánì wá tiẹ̀ kò rí. ó wà kò rí. ṣùgbọ́n ọmọ ẹ̀ náà ló jókòó lé mọ́lẹ̀ kò sì rí. ó tún bọ́ ta lójú tì. Jacob ń fọwọ́ rẹ̀ mú pé bàbá ariwo kọ́lẹ̀ gbogbo tẹ́ fẹsẹ̀ halẹ̀ dé tẹ́ la jí nǹkan yín ó ń dà báyìí. ṣùgbọ́n àáké wọn kan já sínú odò. jọ àwọn tún rí. wọ́n rí. Asotele gbé ti Sọ́ọ̀lù jáde ọmọ Kíṣì àgùntàn bàbá rẹ̀ sọ kẹ́rẹ́kẹ́tẹ́ bàbá rẹ̀ tó sọnù. wọ́n gba ìtẹ́ jáde. Asotele ó gba gbogbo àgùntàn Ísírẹ́lì kẹ́rẹ́kẹ́tẹ́ Ísírẹ́lì jáde fún. ẹyọ kan ló ń wá ó tún jí gbogbo Ísírẹ́lì padà torí ọba ló ní gbogbo nǹkan ó bá lórí gbogbo nǹkan ẹnìkan ṣàn gbogbo ohun tó ń wá bẹ́ẹ̀ lómi ò bá rí ìwọ rí. ohun tí ọmọ rẹ̀ ń wá yóò rí. àmín Jésù. ohun tí ilé iṣẹ́ rẹ̀ ń wá ó rí. àmín Jésù. pariwo pé mi ò rí. èmi ò rí. màá gbà mú. màá gbà mú. alápẹ̀ oṣù kẹfà ní oṣù ìròyìn ayọ̀. the month of goodness First Chronicle 27:9. olórí ogun oṣù kẹfà ni à ń pè ní Ira ọmọ Ikeṣi. Ira ni à ń pè ní citizen ẹni tó wake up ẹni tó jí ẹni tó mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. àbí bẹ́ẹ̀ ni orí ló fi wọlé kì í ṣe ẹsẹ̀ kò gba visa wọ̀lú. bẹ́ẹ̀ni citizen ni ọlọ́tọ̀ọ̀lẹ̀ àforí ẹ̀sọ́ ìlú yẹn ni citizen ni ìròyìn ayọ̀ á bí ọ bẹ́ẹ̀ ni ìwọ gángbà tá a bí ìròyìn ayọ̀ ni ọ gbogbo ayé péjọ wọ́n ní ẹ kú ewu ọmọ o wọ́n ń bá ìyá rẹ dunnú wọ́n ń bọ ọjọ́ ńgbà tá a bí ọ ìròyìn ayọ̀ ni ọ fún ọmọ aráyé kí ló dé ta ló fẹ́ sọ ayé rẹ dẹkún ta ló fẹ́ sọ ayé rẹ dìráhùn ta ló fẹ́ fi ọ́ rálẹ̀ ta ló fẹ́ tẹ̀ ọ́ mọ́lẹ̀ ta ló fẹ́ sọ ọ́ dẹlẹ́sìn ta ló fẹ́ sọ ọ́ dalákìsà lónìí ọwọ́ Ọlọ́run jẹ́ ọgbà ẹ mọ́jà ọgbà kí ló dé wọ́n máa ń fi làágùn èèyàn ṣòfò wọn ní fi tiẹ̀ ṣòfò mo ń sọ fún ọ mẹ́wàá tí Ọlọ́run máa ń ṣe láti fún yàn ní ròyìn ayọ̀ mo ní the first thing ni pé ó máa jẹ́ kí wọ́n remember kí wọ́n rántí ẹ̀ torí pé ayé máa ń gbàgbé èèyàn kò sí ẹni tí ayé gbàgbé tó ní ròyìn ayọ̀ kò possible sá tó máa di gbàgbé èèyàn báyìí kò sí ròyìn ayọ̀ fún ó ní agbàgbé mi bí ẹni tó ti kú ọdún méjì ni wọ́n gbàgbé Joseph sí ọgbà ẹ̀wọ̀n ṣé ó gbà ròyìn ayọ̀ ni he couldn't ọjọ́ kan ó ní ó sì rántí Genesis chapter 41 ó ní mo rántí ẹnìkan wà nú ẹ̀wọ̀n kò yẹ kó wà ń bẹ̀ ó ní solution sí tẹ̀ ń ṣe ọ̀gá gbogbo ibi tó ti gbàgbé rẹ sí rere wọ́n máa rántí Isaiah 49:14-16 ó ní Síónì ní Ọlọ́run ti gbàgbé mi ó ní Olúwa rántí mi mọ́ Olóhun ti gbàgbé tèmi o gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí mi ó ṣó pé wọ́n ti gbàgbé mi sọ ajẹ́ pé ẹni tá a gbàgbé àṣẹlẹ̀ kan máa ṣe táwọn pé wọ́n gbàgbé mi bẹ́ẹ̀ there will be things that will be happy ó ní gbogbo ohun tí mo kíyèsí ohun tó túmọ̀ sí ni pé a ti gbàgbé mi Olúwa dá lóhùn pé sí ọmọbìnrin a lè gbàgbé
ọmọ inú ẹ̀ kó mọ̀ fún lọ́yàn kó mọ̀ tọ́jú ẹ̀ ó ló lè gbàgbé o torí pé bí iná bá jó ni tó jọ́ ọmọ ẹni tààrà ẹni là kọ́kọ́ gbọ́ ó ló lè gbàgbé oníṣùngbọ́n èmi kì yóò gbàgbé rẹ̀ ó ní mo kọ́ sí ìlà ọwọ́ your remembrance always with me ẹnìkan ṣàmìrín àrántí rẹ̀ látòní Job 19:14 ó ní àwọn ọ̀rẹ́ mi gangan ọ̀rẹ́ tó súnmọ́ mi tímọ́tímọ́ ó ní wọ́n tún gbàgbé mi abàmì ẹ̀mí ní ìgbàgbé o wo dọ́kúmẹ̀ntì ẹ̀ tí wọ́n gbàgbé fáìlì ẹ̀ tí wọ́n gbàgbé síbi tó ti fẹ́ gba kọ́ńtà tó fẹ́ gbowó jáde tó fẹ́ gbaṣẹ́ wọ́n máa gbé jáde. èkejì jẹ́ nsáré mọ́ ìrìn àjò yìí nǹkan mẹ́wàá mo ní mo fẹ́ sọ fún ọ tí Ọlọ́run bá fẹ́ fún ni níròyìn ayọ̀ ohun tó máa ń put in place. Number 2, it will make your helper to listen to you. Most of the time helper sees you but they don't listen to you. Helper hear you but they don't listen to you. There is difference between hearing and listening. Ẹgbẹgbẹ̀rún gbọ́ ṣùgbọ́n wọn fetí sí tó sọ. Ẹnìkan ṣàmì lókè lọ́hùn. Èdè tí mo gbọ́ ni wípé olóore máa tẹ́tí sí ọ. Mark chapter 10:46-52. Bàtímì àfọ́jú ń ké olóore ẹ̀ ní lọ Jésù ọmọ Dáfídì. Ó sì ń ké Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù ò dẹ̀ dá lóhùn. Ó dẹ̀ ń lọ tiẹ̀ ni. Ó dẹ̀ ń ké sí. Ṣùgbọ́n tún pariwo sí ìwọ náà àárọ̀ pariwo sí ni. You are going to cry here the more. Torí pé wọ́n máa gbọ́. Òun ló tọ́lọ́n bá fẹ́ kíyàn gba ìròyìn ayọ̀ tí ìbá ṣe pé olóore Bátímì ò gbọ́ só máa gbójú tuntun ẹnìkan ṣàmì olóore rẹ máa fetí sí ọ ó máa gbọ́ pariwo pé olóore mi ó yá gbọ́ mi gbọ́ igbe mi gbọ́ ẹ̀dùn mi ó yá ránṣẹ́ ayọ̀ sí mi olóore mi ó yá ṣíjú sí mi ṣíjú sáwọn ọmọ mi gbogbo ẹran ìkórìíra tàbí sí mi lára tí olóore ò fi gbọ́ mi ṣídànù olóore mi gbọ́ tèmi àmín ọ̀nà ńlá ọwọ́ ayé ò ní ká ọ lọ gbàròyìn ayọ̀ sọ pé Olúwa ṣáájú mi lọ mi ò mọ̀ rírìn mi ò mọ̀rọ̀ sọ mi ò mọwọ́ gbé mi ò mara mú mi ò mara pamọ́ ṣàánú mi ṣáájú àwọn ọmọ mi àwọn ọmọ mi ò mọ̀rọ̀ sọ ṣáájú àwọn ọmọ mi ayé ò gbọ́dọ̀ ṣá wọn lọ́gbẹ́ ayé ò gbọ́dọ̀ rí wọn sínú omi ayé ṣáájú mi Olúwa nínú òwò mi aláàánú ṣe mí náà lọ́n lóore sí mi ṣàánú mi sán gbèsè ọrùn mi yìí ṣílẹ̀kùn táyé tì mọ́ mi daṣọ ànúbò mi ayé ò gbọ́dọ̀ já mi sí o ọfà àìsàn kó jáde lára mi kí n rọ́nà lọ ìpéjọpọ̀ òkun tó ń lọ lórí àwọn ọmọ nínú ayé ẹ̀ àrá Olúwa wọbẹ̀ tú wọn ká gbogbo ogun amúnimúyè sọmílẹ̀ pẹ̀lú iná ìpinnu òkùnkùn lórí àkọ́bí mi ṣídànù èso mi kì yóò rẹ̀ dànù àwọn ọmọ mi yóò múnú mi dùn wọn ní di ìtìjú àti ẹ̀sín fún mi àwọn ọmọ mi yóò fọ́ odi òkùnkùn àwọn ọmọ mi di òmìnira lọ́wọ́ ìdẹ̀kùn ayé àwọn ọmọ mi tàn káàkiri ayé bí ògo àgbáyé àwọn ọmọ mi di òmìnira lọ́wọ́ ègún àti èpè bàbá wọn àwọn ọmọ mi yóò bá àwọn ọmọ aládé jẹun ẹ̀mí àgbèrè kò ní nípa lórí àwọn ọmọ mi ẹ̀mí ìbínú kò ní gbé àwọn ọmọ mi gbogbo ẹ̀mí àfiníṣòfò ní àyíká àwọn ọmọ mi ẹ̀jẹ̀ Jésù gbé mi àkókò ayọ̀ mi dé àmín mo gbàdúrà ìyá tó ń ṣàmì wà á rọ́nà lọ ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí tó fẹ́ sọ ọ́ di aláàbò ara ò ní gbé bẹ́ẹ̀ lÓlúwa wí ọkàn rẹ̀ ó balẹ̀ Jésù Olúwa wa. máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. adúpẹ́ fún tó ṣe lánàá àwa tún sùn àtúnjí àyìn ó tún jí lọ́wọ́ aláìlẹ́nìyàn agbára aláìlẹ́nìkan ẹni tí gbogbo ayé ń pè tí ò pẹ́ ẹnikẹ́ni bàbá mi ò ṣe o wọ́n wà lójú ìjà ó fi wálẹ̀ tọmọtọmọ ó jẹ́ ara lóru mọ́jú ó jẹ́ asọ́nù ẹ ṣe gan-an ni o ẹ jẹ́ akọrin ẹ̀yìn lọ. mo wà láàyè ọpẹ́ ni. ọpẹ́ ló yẹ. bẹ́ẹ̀ni. ọpẹ́ ló yẹ. ìwọ náà bàbá yìí sọ bẹ́ẹ̀. ọpẹ́ ló yẹ. àwọn alààyè ló ń sọ̀rọ̀. mo wà láàyè. bàbá ò ṣe. ọpẹ́ ló yẹ. Olúwa
Olúwa ò ṣe o. Olúwa ò ṣe o. Tọwọ́ ọmọdé lèèyàn ń gbà àwọn ìgbà tinú ẹ̀. Possible kẹ́rì tọwọ́ ìgbà ṣùgbọ́n tinú ẹ̀ ńkọ́. Wọ́n jẹ́ káyé gba tí ń bẹ nù ẹ̀. Tí wọ́n bá gbà tinú á tún bọ́ sọ́wọ́ padà. Wọ́n gba ti Joseph ìta. Tọwọ́ ẹ̀ wọ́n gbà. Ṣùgbọ́n àláyẹ̀ wọn àrígbà. Wọ́n lè gbà lá. Inú làlá wà. Àṣọ alárabàrà tó yí àlá produce náà wọ́n gbà. Ó dẹ̀ tún lè produce ti mílíọ̀n fún gbogbo ẹ̀. Ó produce àfihàn fún. Bẹ́ẹ̀ wọ́n tún wá dọ̀bálẹ̀ fún. Ó ní bilẹ̀ ròǹjọ́sí. Ó ti sọ dire. The best revenge you can give to your hater is to produce results. Yes, sir. Another reason. Àwọn ìgbàláyé just produce another result, you see them submitting. Ìgbà tó ní I am Joseph. Ètò bẹ́ẹ̀ ṣubú lulẹ̀ látòrí Rúbẹ́nì wọ́n ṣubú. I am Joseph. I love that. I am Joseph. Ìbílẹ̀rù ẹ̀ta mi. I am Joseph. Ẹni tẹ́ ẹ̀ta ló tún ti jí padà yé o. I am Joseph. Where is my father? Ibi tí wọ́n rò pé wà á dé bẹ̀. Ìròyìn ayọ̀ lápòṣù Luke 1:26 ní oṣù kẹfà Ọlọ́run rán áńgẹ́lì Gabriel sọ́dọ̀ Maria pé ìwọ la kọjú ṣe lóore. Ní Luke 1:36 ó ní arábìnrin ìbátan rẹ̀ tí ayé pè lágàn ó ti lóyún oṣù 6. Ayé pè lágàn ìròyìn ayọ̀ dẹ̀dẹ̀. Ayé máa ń pèyàn lórúkọ burúkú. Ayé pè lágàn orúkọ tí ìṣe tiẹ̀ tí wọ́n pè ọ́ ìròyìn ayọ̀ á gbà lọ́wọ́ rẹ̀. Ohun kẹta tó máa ń ṣẹlẹ̀ tí Ọlọ́run bá fẹ́ fún yàn ní ìròyìn ayọ̀ ó ní wípé he will cause everybody to be rejected for you to be accepted. He will cause every other person to be rejected. Rejection yẹn ọ̀run yàn ni ó gbà láàyè géèmù ni wọ́n fi play. It is ordained of heaven that they must be rejected for you to be accepted. 1 Samuel 16:11-15 wọ́n ní gbogbo wọn dẹ̀ kọjá ọmọ méje tí ìdílé Jésè méje Abinadabu Eliabu Ṣama gbogbo wọn sìnbọlẹ̀ wọ́n ti má sọ wọ́n làwọn jọba wọ́n ti ẹ̀ pé Dáfídì síbẹ̀ and the Lord caused all of them to be ẹ̀gbọ́n ni Samuel ní ọbalẹ̀lẹ̀ jẹ́ Ọlọ́run ní àbọ̀ ọ̀ríran mọ́ ó ní I have rejected him èmi ti censor him I have interviewed them in my own way I have concluded that this one cannot be king I have rejected him Shama have rejected him Eli have rejected him méjèèjì dẹ̀ kọjá òróró dàsí kankan lórí Samuel bẹ́ẹ̀ lọ́wọ́ Jésè ṣé o gbọ́ ọmọ rẹ̀ ni ẹ ló kẹyọ kan àpè yẹn sí ìyẹn ò jọba kò tiẹ̀ lè dọ́ba kankan o kò sí ìṣúra ọba ní ara rẹ̀ ètì ń jà burúkú torí gbogbo àwọn kòkò burúkú tí yọba gbágùn náà jẹ́ onípa wọn ọmọkùnrin ń lè díẹ̀ o but ìdí àgùntàn ló wà kó lè di ọba Samuel ní àní jókòó tí ó fi dé standing ovation before arrival àṣẹ tí orí òkè àánú jáde wọn ó dìde dúró fún ọ tó ọba dé wọn ní lè dá nǹkan yẹn ṣe wọn dúró dé ọ bó ti dé báyìí Olúwa ní ẹni tẹ́ ń dúró dénú dẹ òró lé lórí lójú gbogbo everybody. You can imagine àwọn tó ti múra àwọn ti gbọ́ wọn fẹ́ yan ọba gbogbo wọn dẹ̀ dúró wọn dẹ̀ wo ọmọ tí ó ń ti kó bọ̀ bó ti dé gbogbo wọn dẹ̀ dìde Olúwa ní ẹni tí mò ń sọ rẹ̀ 17-year-old boy ó ní dẹ òró lé lórí ẹgbọ́ èdè yìí gbogbo àwọn tó ti lọ ṣáájú rẹ̀ gbogbo àwọn náà ti kó kọ wọn lẹ̀ ṣáájú rẹ̀ àṣẹ jáde a ó kọ̀ wọn kó lè dẹni tẹ́wọ́gbà. Though they've gone ahead, but yet they were rejected. For the last person to be accepted and anointed. Kí ìròyìn ayọ̀ tó dé, wọ́n gbọ́dọ̀ kọ àwọn kan, kí wọ́n dẹ̀ tẹ́wọ́ gbẹlòmíì. Ẹ gbọ́ èdè yìí, gbogbo àwọn tí wọ́n máa kọ̀, kí wọ́n lè pè ọ́ wọlé, ẹ̀mí mọ́ yorùkọ wọn. Pariwo pé mo dẹni ìtẹ́wọ́gbà. Ẹ̀mí mọ́ sọ mí dẹni ìtẹ́wọ́gbà. Gbogbo ibi tí wọ́n ti nílò mi. Olúwa jẹ́ kí n dẹni ìtẹ́wọ́gbà mbẹ́. Ẹ̀mí mímọ́ jáde síwájú mi láàárọ̀ yìí. Sọ mí dẹni ìtẹ́wọ́gbà. Ní gbogbo ibi tí n bá yọ sí. Bẹ́ẹ̀ ló máa rí. Àmín. Ohun tá à ń fà lọ yìí. Ó máa débì kan tí wàá mọ̀ pé wọ́n ni mò ń bá sọ̀rọ̀. You know that is why tí mo sọ àdúrà yẹn fáwọn èèyàn lánàá ẹ̀gbọ́n tó àwọn ọmọkùnrin yẹn sọ wọ́n ní we are. àwọn àbí alágbára láti ṣiṣẹ́ ṣùgbọ́n kò sẹ́ni tó gbà wọ́n. We are not hired. That is why what you are graced to do supersede what you are trained to do. What you are graced to do supersede what you are trained to do. Ibi tí training parí sí ni grace ti bẹ̀rẹ̀. Ìdínú ohun tó ń jáde sí ohun àánú ni. Ẹ wo ọmọkùnrin yẹn ní ìlú Àjà. Bẹ́ẹ̀ni ó fẹ́ lọ ṣe interview èrò ló pọ̀ lọ yìí mo sì pàdé ẹ̀ ní ọjọ́ Sunday èmi lọ gbàdúrà fún mo ti gbàdúrà òye tó jáde sí ni pé you shall be prefer ó dẹ̀ débẹ̀ bó ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni àwọn board of inter wọ́n dẹ̀ ní pé we prefer this one wọ́n dẹ̀ mú wọ́n dẹ̀ gbogbo yòókù káwọn yòókù máa lọ lé we prefer this one Ọlọ́run máa fi yí ayé àyẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ padà ọ̀nà àlà fún wọn gbàdúrà pẹ̀lú Psalm 2 láàárọ̀ yìí bí mo ti ń lọ wa máa pariwo wa máa sọ fún Ọlọ́run Olúwa
da òróró ìtẹ́wọ́gbà lé mi lórí. Oil of acceptance máa bọ̀ ní orí mi. Kọ́ àwọn kan ká lè tẹ́wọ́gbà mi. Mo ti ń lọ láàárọ̀ yìí. Ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Ẹni ń wẹ̀ ẹ̀mí rẹ̀ yóò kú. Àmín Jésù. Sọ pé ta ló ń wẹ̀ ẹ̀mí mi? Ta ló ń wẹ̀ ẹ̀mí àwọn ọmọ mi? Ẹ fàyè lẹ̀ fẹ́ mi náà. Ta ló ń ṣọ́ mi nínú jíngí òkùnkùn? Ta ló ń ṣọ́ àwọn ọmọ mi? Ta ló ń ta ọ̀fà? Tàfàtàfà inú ilé tí a ti bí mi tó ń tàfà ikú sí mi. Padà sí wọn láyà. Ọfà ikú tí wọ́n ń ta sí mi. Padà síbi tó ti ń bọ̀. Ọfà ikú tí wọ́n ń ta sí àyànmọ́ mi. Padà. Ọfà ikú tí wọ́n ń ta sí ọmọ mi. Padà. Gbogbo àlá ikú. Gbogbo oníṣẹ́ ikú. Gbogbo májẹ̀mú ikú. Gbogbo ègún ikú. Gbogbo èpè ikú. Ìwọ ikú òjijì. Ìwọ ikú àìsàn àbàmì. Mo bá ọ wí lónìí. Fi ayé mi sílẹ̀. Fi àyíká mi sílẹ̀. Fi àyíká àwọn ọmọ mi sílẹ̀. Àmín. Ọlọ́run àánú dé o. Ó yọ sí mi ní ìsìn ó ní kí n sọ fún ọ wípé àlá ikú yìí ò ní gbé ọ mi. Ọlọ́run àánú bàbá mi. Ẹni ló ń jáde lọ láàárọ̀ yìí ó bá mi ṣáájú ẹ̀. Ó wá yìí ò ní ká ọ. Ó ti rí bẹ́ẹ̀. Fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. O ṣé Olúwa o, ọba tó tún jẹ́ àpàdé láyọ̀, aláàánú, o ṣé o, bàbá mi o ṣé o, lórí ẹbí yìí, lórí ará yìí, lórí orílẹ̀-èdè yìí, o ṣé o, o jẹ́ kí màmá yìí jábọ́, wọ́n dá yẹ̀yẹ́ rẹ sílẹ̀, aṣọ iyì ọ̀fàyà mọ́ ọ lára, jíǹgì rẹ ò fọ́ lójijì, àánú rẹ o ṣàìsàn o tún bọ́ nù ẹ̀. Wọ́n rò pé wọ́n ó sìn ọ́ ni ìwọ ló tún kó kété yìí. Àánú rèé o, ìrìn àjò tó lọ tí wọ́n rò pé kán gbé ọ padà ló kù, ó tún yọ sí wọn láláàyè. Àánú rèé o, orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rò pé kó ti dojú dé, àwa náà tún rèé o. Àánú mà rèé o, ìjọ Ọlọ́run, àwọn ọmọ Ọlọ́run, gbogbo àwọn èèyàn orílẹ̀-èdè yìí, àwa yìn ọ́ lónìí, gba ọpẹ́ wa, gba ìyìn wa, gba ìyìn wa. Tó bá ní àkókò kan téèyàn ń takú ti Ọlọ́run àkókò yìí ni o. Ká ṣe bíi ti Jacob nínú Genesis chapter 32 ní 24 to 30. Ó ní mi ò ní jí ọ lọ àfi tó o bá ṣílẹ̀kùn ìròyìn rere. Èyí tí mo gbà tó níròyìn ìbànújẹ́ ṣílẹ̀kùn ìròyìn rere fún mi. Ká ṣe bíi ti Rákélì tó di ọkọ rẹ̀ mú Genesis chapter 30 fún mi ń ròyìn rere tèmi náà. Ṣé bí Líà bí àkàn ló ṣàṣe ń gba tiẹ̀ jẹ́mi náà gba tèmi. Bẹ́ẹ̀ bí ọba rádìkà ó lè máa gba ròyìn ayọ̀ tọkàn lajúlẹ̀ pé yóò wà ń jọkàn irọ́ bẹ́ẹ̀ ni yóò dìde sọ̀rọ̀ ara rẹ̀ ni gbogbo ẹni tí ẹ dìde sí ọ̀rọ̀ ara yín láàárọ̀ ẹ̀ ní bẹ́ẹ̀ fẹ́ ròyìn ayọ̀ ó yẹ ẹ gbà. ẹ̀yin mọ́ ló ní sọ bẹ́ẹ̀ fún mo lọ́ọ́ gba tiẹ̀ gbogbo májẹ̀mú àdàbí tí ń lé ìròyìn rere kó lára rẹ̀ ẹ̀jẹ̀ Jésù gbé mi agbára lé yín tó wípé wọ́n ì gbà ròyìn rere ń bẹ̀ wọ́n ní wọ́n ì lọ́jọ́ ayọ̀ ń bẹ̀ wọ́n ní wọ́n ì lọ́jọ́ ẹ̀yẹ wọ́n ní kò sẹ́ni tí ń ṣègbéyàwó nù lé yín wọ́n ní bí wọ́n bá bímọ kan èyí tó wà lé òkú ni wọ́n ní bí wọ́n bá kú díẹ̀ kí wọ́n soríire òwò ńlá kan pé wọ́n dàrú mọ́ lójú ni wọ́n ní wọ́n lọ yunifásitì ńlẹ̀ tí yín ẹgbẹ́ ohun Olúwa ohun rere tí wọ́n ní wọ́n ṣe ìròyìn ayọ̀ tí wọ́n ní wọ́n gbà ńlẹ̀ yín ìwọ lọ́kọ̀ọ́kọ́ gbà kọ́kọ́ pariwo pé èmi wọ́n kọ́kọ́ gbà ìròyìn tó tóbi jù tí wọ́n sábà gbà nínú ilé tí mo ti jáde èmi ni mo kọ́kọ́ gbà àmín. Now, mo ń sọ nípa ìròyìn ayọ̀ ní Luke chapter 1:26. Bíbélì pé ní oṣù kẹfà, Ọlọ́run rán oníròyìn ayọ̀ kan sí Násárẹ́tì sí obìnrin kan tí à ń pè ní Maria. Ẹni tí ayé ò yẹ fún ẹni tí wọ́n lérò pé ó lè jẹ́ nǹkan kan. Ìlú gan tí wọ́n rò pé nǹkan kan lè jáde ńbẹ̀. Torí John 1:46 wípé sí orin rere kan lè ti Násárẹ́tì jáde wá. Gbogbo ẹni rò ọpin pé nǹkan rere ò lè jáde lára rẹ̀ mọ́. Oṣù yìí ni wọ́n rí nǹkan rere lára rẹ̀. Ẹ mọ́ conclude ọ̀rọ̀ mi o. Ẹ mọ́ conclude kéèsì mi. Nobody should conclude your case. Nobody. Wọ́n sọ Ọlọ́run rẹ̀. Ẹni fẹ́ máa lo èdè Ọlọ́run lé ọ lórí yóò kó ọ̀rọ̀ rẹ̀ jẹ ni. Torí pé Ọlọ́run ò tí ì parí pẹ̀lú rẹ̀. Ọlọ́run ní ìpinnu fún àwọn ọmọ rẹ̀. Mọ́ conclude ọ̀rọ̀ ọmọ rẹ̀ hùn. Ọlọ́run ní ìpinnu fún ọmọ hùn. Ó fẹ́ fi ayé rẹ̀ dára. Ẹnìkan ṣàmì lórúkọ Jésù. Gbogbo ẹni tó ti sílì ayé rẹ̀ kó lè ga jù báyìí lọ wọn ò rọ́wọ́ Ọlọ́run lára rẹ̀. Ojú wọn ni ó ṣe. Ìṣebí Dáfídì ọ̀nà rèé tí wọ́n ní kí lóun rere tó lè jáde láyé rẹ̀ wọ́n ń pè pàdé àwọn ológo wọn pè síbẹ̀ wọ́n ní wọ́n fẹ́ yan ọba nídìílé wọn fọ́ Sámúẹ́lì 13 wọ́n pè Dáfídì òróró kọ̀ kò dà lé wọn lórí òun ni mo kọ́ ilé Ábù mo kọ́ Ṣámà
ta ló wá kàn wọ́n ló kẹ́ nìkan wọ́n ní sọ àgùntàn ni wọ́n ní kò tọ́ sí ó ní ẹ lọ pè wá lójú ẹsẹ̀ nìròyìn ayọ̀ jáde sí wọ́n jókòó bẹ́ẹ̀ ni Psalm 118:26 ó ní ìbùkún ni fún ẹni tó wá ní oko Olúwa mo gbàdúrà fún ẹnìkan oníròyìn ayọ̀ rẹ yóò yọjú lọ́sẹ̀ náà àwọn èèyàn wo tàbí àkókò wo ni àwọn èèyàn ń retí ìròyìn ayọ̀ àkókò wo ni lọ́sẹ̀ tó kọjá mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ mo ní irú àwọn èèyàn wo ni mo ń retí ìròyìn ayọ̀. Number 1 àwọn èèyàn tí wọ́n dá dúró àwọn èèyàn tí wọ́n dá dúró ohun rere sọ wọ́n fún wọn wọ́n ní ìdádúró ìlérí ohun rere ìlérí wà wájú wọn bọ̀ wọ́n jẹ́ ọ̀sẹ̀ tí wọ́n bá sùn báyìí wọ́n mọ̀ rí àwọn lu èbò tí wọ́n bá sùn báyìí wọ́n mọ̀ rí pé ọkọ àwọn wà lẹ́gbẹ̀ẹ́ àwọn wọ́n sì lọ́kọ tí wọ́n bá sùn báyìí wọ́n mọ̀ rí táwọn èèyàn mọ̀ fún kọ́kọ́rọ́ mọ́tò ojú oorun wọ́n ti ń bá wọn lo mọ́tò àwọn tí ò rọ́mọ gbẹ́jọ́ wọn mọ̀ fún ọmọ lọ́yàn lójú oorun ìlérí rere pọ̀ wájú wọn bọ̀ wọ́n jẹ́ wọn wọnú ẹ̀ wọ́n rí ìlérí ayọ̀ wájú òun lè rí inú Daniel chapter 10 wọ́n ń dá wọn dúró ní ìdádúró ìlérí ohun rere verse 10 to 13 ó ní oníṣẹ́ ayọ̀ ló múlẹ̀ ìròyìn ayọ̀ dání wọn àjẹ́ òdọ́dọ̀ ẹni tó ní ilé wọn kàn ń gbọ́ lè rí sáà ní gbogbo ẹni tí a dá dúró tí náà yẹn sàn tán rẹ́ẹ̀dì tí ọ̀tán green ọlọ́pàá òkùnkùn tó dá ọdún tó jọ ó yá ṣubú dára ẹ̀yin èèyàn gba àdúrà yìí láàárọ̀ ẹ pe orúkọ Jésù kẹsàn fún Ọlọ́run Olúwa agbára tó ju ti ọ̀tá mi lọ tó ju ti oníròyìn ẹkún lọ agbára tí wọn gbé ìròyìn ẹkún ká mọ́lé ó yá wọnú mi láàárọ̀ ẹ̀ tó máa gbàdúrà wọn agbára tí wọ́n gbé ìròyìn ẹkún ká mọ́lé ó yá wọ ayé mi wọ inú ẹbí mi gbogbo ẹ̀ ló fẹ́ gbàdúrà ẹ̀ jẹ́ kí wọ́n fi Isaiah chapter 61 gbà mo rán Olúwa jáde sí màmá yìí ìwọ kan ṣàmì ọfà tí ń bẹ ní ara rẹ̀ cháà gbogbo bí tó máa lọ ilẹ̀kùn àánú ṣí fún ọ wọn ní ṣá ọlọ́gbẹ́ ìwọ tó ṣàìsàn yẹn ó yá gba òmìnira Nàìjíríà wà ní òmìnira gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò fún wa a ó gbé ọwọ́ yín sókè ẹ ò ní rí dààmú bẹ́ẹ̀ lolúwa wí bẹ́ẹ̀ ni wòlíì sọ. ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run ẹ̀mí mímọ́ o ṣé o oníṣẹ́ àkókò yìí a celebrate yín o ọba tí ò padà lẹ́yìn wa aláàánú ilẹ̀ Góṣẹ́nì ikú ń pa lọ́tún pa lósì kò rí pa ní ilẹ̀ Góṣẹ́nì ẹkún ń sọ lọ́tún lósì kò lè sọ ní ilẹ̀ Góṣẹ́nì wọ́n ń gbégbìn lọ́tún gbégbìn lósì wọ́n gbégbìn ní ilẹ̀ Góṣẹ́nì ìlú kan náà sì ni ṣùgbọ́n ẹni tí ń bẹ níbẹ̀ ó yàtọ̀ sí ẹni tí ń bẹ níbi gbogbo bàbá mi o ìwọ ló ń bẹ láyé ọmọkùnrin yìí o tí ayé rò pé mọ̀ ń ṣe tí wọ́n ń pàtẹ́wọ́ àsóhunkọ́ àṣẹntí ń bẹ nínú ayé rẹ̀ ni o ṣé o nínú ayé màmá yìí nínú àwọn tí ó ti ń lọ bí iṣẹ́ yìí mo yìn ọ́ o fún àánú Olúwa gba ọpẹ́ wa. Àmín Jésù. Ohun Olúwa tó jáde sí ọ ni wípé ìran rere tí o rí fún ayé rẹ ó máa ṣẹ lọ. Àmín Jésù. Ìran rere tí Olúwa sọ yẹn ó dẹ̀ máa ṣẹ. Àmín Jésù. Ìran rere tó o rí yẹn ibi tọ́lọ́run fi hàn pé o máa dé yẹn wàá dẹ̀ débẹ̀. Àmín Jésù. Sọ fún ẹnìkan pé ìran rere yẹn máa ṣẹ. Ìran rere yẹn máa ṣẹ. Ìran rere àwọn ọmọ mi máa ṣẹ. Ìran rere àwọn ọmọ mi máa ṣẹ. Ìran rere tí mo rí nípa iṣẹ́ mi yẹn dẹ̀ máa ṣẹ. Ìran rere tí mo rí nípa iṣẹ́ mi máa ṣẹ. Ìran rere tí mo rí nípa ẹbí mi yẹn dẹ̀ máa ṣẹ. Ìran rere tí mo rí nípa ẹbí mi máa ṣẹ. Wọn ò ní bàjẹ́ mọ́ mi lọ́wọ́. Wọn ò ní bàjẹ́ mọ́ mi lọ́wọ́. Ìran yìí máa ṣẹ. Ìran yìí máa ṣẹ. Ìran ológo yìí máa ṣẹ. Ìran ológo yìí máa ṣẹ. Ìran oòrùn tó kárí ayé yìí máa ṣẹ. Ìran oòrùn tó kárí ayé yìí máa ṣẹ. Ìran pé mò ń fún àwọn ènìyàn tó ṣaláìní yìí máa ṣẹ. Ìran pé mò ń fún àwọn ènìyàn tó ṣaláìní máa ṣẹ. A ò rí ìran Joseph ni ohun tí mo gbọ́ nù o madam don't compromise your stand má compromise o má jẹ́ kí wọ́n tàn ọ́ ìran yẹn máa ṣẹ o ọkọ yẹn ò ní lónìí ó sì máa ní o ọmọ yẹn dàbí ẹni pé ó ń fún ọ ní ọgbẹ́ ọkàn ọmọ yẹn sì máa fún ọ láyọ̀ o ìran tó rí ń pọ̀ ọmọ yẹn máa ṣẹ o I'm telling you ohun tí Olúwa ní sọ fún ọ láàárọ̀ ẹnu now ní òní láàárọ̀ ẹni kankan tí Olúwa bá fẹ́ fúnni ní ìròyìn ayọ̀ àwọn nǹkan wo l'Olúwa máa ń ṣe number 1 tí Olúwa bá fẹ́ fún ọ ní ìròyìn ayọ̀ arántí rẹ ìrántí ló máa ń bí ìròyìn ayọ̀ torí pé tí ìgbàgbé bá wà ìròyìn ayọ̀ ò lè wá torí àwọn tá a fẹ́ kó fún ọ ní ìròyìn ayọ̀ èèyàn náà ni wọ́n so tí wọ́n bá dẹ̀ gbàgbé èèyàn ṣé lẹ́tà máa tọ̀dọ̀ wọn wá ni ẹ̀rí kí ló pè agbọ́tí ọba tí Joseph tó sọ fún Genesis chapter 40 tó túmọ̀ la ohun tó bá dáàfin o ìwọ ló níṣẹ́ ayọ̀ mi o kò rántí mi o ṣùgbọ́n gbàtà dé last verse Genesis 40 ó ló sì gbàgbé ẹ̀ pàwátá àgbàtà dé chapter 41 lolúwa wá lọ fúnra rẹ̀ lọ dààmú ibẹ̀ yẹn tọba lálàá tí ọ̀run tí ò mọ̀ túmọ̀ la ló wá ní mo rántí ẹ̀ṣẹ̀ mi lónìí ọmọkùnrin kan wà ńbẹ̀ yẹn tó yẹ kó túmọ̀ la mo gbàgbé ọdún 2 ló fi gbàgbé yẹn Olúwa ní sọ fún ẹnìkan ọfà ìgbàgbé ní ara rẹ̀ kó jáde. Àmín Jésù. I shall be remembered.
shall be remembered. wọ́n máa rántí ẹ. Wọ́n máa rántí mi. Number 2, Yes, when God want to give you your good news, he will direct you. He will give you directions. Àtẹ̀mọ́lẹ̀ ìgbésẹ̀ tó yẹ kó gbé, ọ̀nà tó yẹ kó gbà, ohun tó yẹ kó jẹ́, ibi tó yẹ kó lọ, ẹni tó yẹ kó bá rìn. He will give you direction. Isaiah 48:17. Bíbélì sọ fún wa wípé I am the one that do what? I teach you in the way to profit. You want to profit in life? I teach you. Èmi máa kọ́ ní ọ̀nà tó máa gbà fi ṣàṣeyọrí yẹn. So o nílò ìtọ́ni. Bẹ́ẹ̀ nínú Exodus chapter 15:23-25 wọ́n ní wọ́n dé Mara wọ́n mọ̀nà tí wọ́n gbà lọ. Wọ́n ní Mósè bẹ́ẹ̀ sí gbàdúrà. Olúwa kí ni ọ̀nà àbáyọ? Olúwa ní kó wo igi tó wà lọ́ọ̀kan. Gé igi yẹn kó kí bo omi tó korò. Omi tún dadùn padà. Ẹ wo Ọlọ́run, mo gbàdúrà. Ìgbésẹ̀ tó kàn fún ọ láti gbé gba ìmọ́lẹ̀. Lágbára Ọlọ́run gbogbo ẹni tí ń ṣàmì wọ́ tí wọ́n ti ṣá lọ́gbẹ́ ẹsẹ̀ tó ṣì gbé òun. Olúwa máa fún ọ níwòsàn. Àmín Jésù. Ní John chapter 21 ni wọ́n ní Pétérù bẹ́ẹ̀ sí pẹja, wọ́n ní Jésù díẹ̀ bẹ́ẹ̀, ó ní fún alẹ́ja, ó lóun ní nǹkan kan, ó ní bó ti ní jọ́sí náà rí o. Ó ní kí ni kí n ṣe sà, ó ní sọ àwọn rẹ sí apá ọ̀tún, throw your net onto the right side. You have been fishing on the wrong side. So there must be a direction. Kò rí ẹja àgbà tó sọ àwọn sí apá ọ̀tún yẹn. Lórúkọ Jésù bó bá ṣàmì àwọn ayé rẹ kó bọ́ sí ọwọ́ ọ̀tún. Àmín Jésù. Let the net of your life locate the right place. Amen. Move from the wrong place. Amen. That's your destiny. Move from the wrong place. Amen. Go to the right place. Amen. Go to the right place. Amen. Your children will go to the right place. Amen. Hit the right direction. Amen. Hit the right direction. Amen. Hit the right direction. Amen. Gba ìtọ́ni sẹ́. Àmín Jésù. Lórí ọ̀rọ̀ tó ṣí dórújú yìí. Ó ń gbọ́ nínú ẹ̀mí mi. Gba ìtọ́ni. Àmín Jésù. Bẹ́ẹ̀ lolúwa wí. Àmín. Bẹ́ẹ̀ lolúwa wí. Àmín. Àrùwá gbogbo ibi tí wọ́n ti gbàgbé mi, tí wọ́n bẹ̀ sí rántí mi fún ìròyìn ayọ̀. Where I have been forgotten, let me be remembered for good news. Wọ́n gbọ́dọ̀ rántí ẹ̀ ní. Wọ́n kàn pray pẹ̀lú Psalm 19. Olúwa máa ṣe. Gbogbo ènìyàn gbóhùn Olúwa o. Àmì tí ń bẹ ní ara rẹ tí o kì í fi mọ̀ ṣe, àmì yẹn parẹ́. Àmín. Ipa wa kọ́ o, mímọ̀ ṣe kọ́ o. Ẹgbẹgbẹ̀rún ní bẹ́ẹ̀dì tó dára ṣùgbọ́n kò sí oorun tó dára. Ẹgbẹgbẹ̀rún wọ́n ní oúnjẹ tó dára kò sí appetite tó dára. Ẹgbẹgbẹ̀rún ni wọ́n ní owó ṣùgbọ́n kò sí àlàáfíà láti lò. Àánú ló gbé àwa ró. Kì í ṣe pé ọ̀tá ò fẹ́ lé wa ṣùgbọ́n wọ́n rí wa mú náà ni torí pé a rí àánú gbà. Gbà lọ́kàn wa yẹn èlò ló san. Ìtúsílẹ̀ torí yẹn èlò ló san. Oorun tó sùn tó jí ọ̀rọ̀ tó ń sọ èlò ló san. Ẹsẹ̀ tó gbé tó rìn yẹn àwọn scientists àwọn ní pé láti gbé ẹsẹ̀ ẹyọ kan wọ́n ní bíi 300 muscle la fi ń gbé ẹsẹ̀ kan. Bẹ́ẹ̀ni láti gbé kó kúrò kó kàn move. Ẹ rí i pé Ọlọ́run yìí is a mysterious God. No wonder the psalmist said, I am wonderfully and carefully created. Òmòye sẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ lára rẹ̀, òmòye jára ẹ̀jẹ̀ tó ń rìn káàkiri lára rẹ̀ ní gbogbo ìgbà. Òyìnbó lè karùn irun tí ń bẹ lórí rẹ̀ ni. Ó rí i pé ọwọ́ Ọlọ́run ó tóbi jọjọ. Ó ní èèyàn ò sì gbọ́dọ̀ kéèyàn Ọlọ́run kéré. Kó yín Ọlọ́run kéré, ó sọ ẹ̀mí rẹ̀ nù o. Mo bẹ̀ ọ́ gbogbo ohun tí Ọlọ́run bá sọ ọ́ dà mọ́ kó yín Ọlọ́run kéré. Ẹni bá ní báwo ní Ọlọ́run ti jẹ́ òsì láyé mọ́. Torí náà gbogbo ohun tó wù kó jẹ́, gbogbo ohun tó wù kó dà, ibi tó wù kó gbé ọ dé. Ẹ mọ̀ jẹ́ awora wa bí ẹni pé a ti jẹ́ nǹkan kan. Lọ́wọ́ di pé ta lọ́lọ́run. Mọ̀ bá wọn dásà ẹ̀. Kò síbi tọ́lọ́run mọ̀ dé láyé, owó ló fún ọ ní, ìyàwó gidi ló fún ọ ní, ọmọ gidi ló fún ọ ní, ó kọ́lé fún ọ ní, ìwọ náà dé ẹni tí tó lókìkí káàkiri. Gbogbo ohun tọ́lọ́run bá jẹ́ ọ jẹ́ tó jẹ́ ọ̀dà, wọ́n fojú rẹ̀ náà Ọlọ́run. Mọ̀ sọ pé ta ń lọ Ọlọ́run. Gbọ́ Nebukadnesari ni Daniel chapter 4. Ó ní ọwọ́ mi ló kọ́ ìlú ńlá yìí. Olúwa ní ta ni ọ́? Lójú ẹsẹ̀ áńgẹ́lì kan bínú fọ́ ní etí látẹ̀yìn. Ó dẹranko lójú ẹsẹ̀. Ẹrọ́dù náà ṣe bẹ́ẹ̀. Ẹrọ́dù ìdín ló jẹ̀yìn o. Fáráò náà ṣe bẹ́ẹ̀. Omi gbé lọ ni. Gbogbo wọn ni ẹ ń bá dán wò yóò dán tán wájú Ọlọ́run ni. Torí náà mo bẹ̀ ọ́ nítorí Ọlọ́run. Ibi tó bá wù kí Ọlọ́run mú ọ dé, ohun tó wù kí Ọlọ́run ṣe fún ọ, mọ́ fojú rẹ́ ní Ọlọ́run. Jẹ́ kí Ọlọ́run jẹ́ Ọlọ́run nínú ayé rẹ̀. Mọ̀ sìn, mọ̀ gbàdúrà sí, mọ̀ gbàgbọ́, mọ̀ gbẹ́kẹ̀lé, mọ̀ tẹ̀lé, fi ọ̀nà ẹ̀ṣẹ̀ lẹ̀. Ẹ dúró wájú Ọlọ́run, ẹ dúró ti Ọlọ́run. Ó ní ìbùkún Ọlọ́run ní mú ní ńlá, kò ní sí làálàá ńbẹ̀. Wọ́n rán mi sí ọ, wọ́n ní sọ fún ọ wípé ẹni tó ń tẹ̀lé tí ó da ìrìnàjò ẹrú, ẹni tí ọmọ rẹ̀ ń tẹ̀lé tí ó da ìrìnàjò rẹ̀ rú, ẹni tí ọkọ rẹ̀ ń bá rìn màdá tó fẹ́ da ìrìnàjò ẹbí rẹ̀ tó fẹ́ fún àwọn ọmọ rẹ̀ ní ogún ọjọ́ ọ̀la, Olúwa yóò pín yín yà. Àmín Jésù. Ẹni tí ìyàwó rẹ̀ ń tẹ̀lé ọmọkùnrin tó fẹ́ da ìrìnàjò ẹbí rẹ̀ rú, Ọlọ́run pín wọn yà. Àmín Jésù. Torí náà mo bẹ̀ ọ́ nítorí Ọlọ́run ní wọ́n fi rán mi sí ọ láàárọ̀ inú wípé mọ́ dàbí ọkùnrin Thomas Andrew ti Titanic tó wípé even God cannot sing this. Ọlọ́run ò sì wá sọ̀kalẹ̀ wá sínkì rẹ̀ omi tó dì
òun ló sì ń ké ó rì gbogbo èèyàn sì kú dànù síbẹ̀ torí náà mo bẹ̀ ọ́ nítorí Ọlọ́run lágbára Ọlọ́run gbogbo ìrìn àjò ayé rẹ̀ láyé àtẹ̀mí àti ẹni o àní kẹ́yìn sọ́lọ́run. Àmín Jésù. now mo ń sọ nípa ìròyìn ayọ̀ ẹni kankan tí Olúwa bá fẹ́ fúnni ní ìròyìn ayọ̀ àwọn nǹkan wo l'Olúwa máa ń ṣe. number 2, when God want to give you your good news, he will direct you, he will give you directions. Àtẹ̀mọ́lẹ̀ ìgbésẹ̀ tó yẹ kó gbé, ọ̀nà tó yẹ kó gbà, ohun tó yẹ kó jẹ́, ibi tó yẹ kó lọ, ẹni tó yẹ kó bá rìn. He will give you direction. Isaiah 48:17. Bíbélì sọ fún wa wípé I am the one that do what? I teach you in the way to profit. You want to profit in life? I teach you. Èmi mo máa kọ́ ní ọ̀nà tó máa gbà fi ṣàṣeyọrí yẹn. So o nílò ìtọ́ni. Bẹ́ẹ̀ nínú Exodus chapter 15:23-25. Wọ́n ní wọ́n dé Mara, wọ́n mọ̀nà tí wọ́n gbà lọ. Wọ́n ní Mósè bẹ́ẹ̀ sí gbàdúrà. Olúwa kí ni ọ̀nà àbáyọ? Olúwa ní kó wo igi tó wà lọ́ọ̀kan géègì yẹn kò kí bo omi tó korò omi tún dadùn padà ẹ wo Ọlọ́run mo gbàdúrà ìgbésẹ̀ tó kàn fún ọ láti gbé gba ìmọ́lẹ̀. ẹ rí John chapter 21 ni wọ́n ní Pétérù bẹ́ẹ̀ sí pẹja wọ́n ní Jésù díẹ̀ bẹ́ẹ̀ ó ní fún alẹ́ja ó lóun ní nǹkan kan ó ní bó o ti ní jọ́sí náà rẹ o ó ní kí ni kí n ṣe sà ó ní sọ àwọn rẹ sí apá ọ̀tún apá throw your net onto the right side you have been fishing on the wrong side. So there must be a direction. Kò rí ẹja àgbà tó sọ àwọn sí apá ọ̀tún yẹn lórúkọ Jésù bó o bá ṣàmì àwọn ayé rẹ kó bọ́ sí ọwọ́ ọ̀tún. Àmín Jésù. Let the net of your life locate the right place. Amen. Move from the wrong place. Amen. That's your destiny. Move from the wrong place. Amen. Lágbára Ọlọ́run gbogbo ẹni tí ń ṣàmì wọ́ tí wọ́n ti ṣá lọ́gbẹ́ ẹsẹ̀ tó ṣì gbé òun Olúwa máa fún ọ níwòsàn. Àmín Jésù. Ogun àìsàn tí wọ́n ní wọ́n gbé sí ọ lára kó máa bá iná jáde. Àmín Jésù. Ejò tí máa ń wọ́nú ilé rẹ̀ ó yá kó kú dànù. Àmín Jésù. Iná kó yí ọ ká. Àmín. Ò ní ṣe é mú o. Àmín. Owó aláǹtakùn tí wọ́n fi bu ọmọbìnrin ó yá iná mú wọlẹ̀. Àmín Jésù. Ó dèrú. Àmín. Bẹ́ẹ̀ l'Olúwa wí. Àmín. Bẹ́ẹ̀ ni wòlíì sọ. Hallelujah. Àánú ṣe kòńgẹ́ rẹ láàárọ̀ ní o. Àmín Jésù. Àánú yọ sí ọwọ́ rẹ. Àmín Jésù. Àánú pàdé rẹ. Àmín. Àánú gbé ìdájọ́ mi. Àmín Jésù. Àánú tẹ òkùnkùn mọ́lẹ̀. Àmín Jésù. Nínú ilé tí mò ń wò yìí àánú gbé ikú mi. Àmín Jésù. Àánú tẹ pósí mọ́lẹ̀. Àmín. Àánú ó bíbí dànù. Àmín Jésù. Àánú Ọlọ́run gbé ọmọ rẹ ìdìde. Àmín Jésù. Àánú bó aṣọ ìdájọ́ lára rẹ. Àmín Jésù. Aṣọ àìsàn alálọ̀bọ̀ lára ìyá yìí àánú bọ́ lónìí. Àmín Jésù. Àánú bọ́ o. Àmín. Àánú bọ́. Àmín. Kúrúkúrú òkùnkùn tó In the name bo of bàbá yìí Jesus. mọ́lẹ̀ àánú kakú. Àmín Jésù. Kòtò tí ayé gbẹ́ fún ọ In the ní name ìrìn of àjò tó Jesus. fẹ́ lọ yìí Yes, Lord. àánú dí kòtò náà. Àmín Jésù. Ẹ̀bìtì tí wọ́n kẹ́ fún àkọ́bí rẹ In the name of Jesus. jẹ́ oore pa wọ́n. Àmín Jésù. Àkọ́bí rẹ kò ní ṣe kòńgẹ́ rẹ. Àmín Jésù. Ìjàmbá ọkọ̀ tó fẹ́ kílèmù ẹ̀mí rẹ àánú rẹ̀ kúrò lójú Àmín ọ̀nà. Jésù. Àánú rẹ̀ Àmín. ẹ gbọ́ ìdájọ́ ọmọ rìn jìnnà. In the name of Jesus. Ìdájọ́ ẹ máa lọ ẹ mọ́ kọ́ ọmọ yín dání. In the name of Jesus. Òní ló rẹ̀ kúrò lórí rẹ̀. Àmín Jésù. Oore o Àmín. ẹ̀mí mọ́ rẹ̀. Àmín Jésù. Àìsàn kòrónà wọlẹ̀. Àmín Jésù. Ìwọ àìsàn ẹ̀jẹ̀ ríru wọlẹ̀. Àmín Jésù. Ìwọ àìsàn alálọ̀bọ̀. Kí ló dé tó dúró tìyá ìgbàgbà name of tó fẹ́ ó jẹ wọn mọ́? Ó yá wọlẹ̀. Àmín Jésù. Wọlẹ̀. Àmín. Ìwọ ìdájọ́ lé olórogún. In the name of Jesus. Dájú obìnrin lórí In rẹ. the name of Jesus. Tó ló ṣeun tó ló wọn yàrá lára In the rẹ. name of Jesus. Àánú rẹ̀. Àmín Jésù. Sọ pé àánú rẹ̀. Àánú rẹ̀. Àánú rẹ̀ Àánú ìdájọ́. rẹ̀ ìdájọ́. Rẹ̀ kúrò lórí mi. Rẹ̀ kúrò lórí mi. Rẹ̀ kúrò lórí àkọ́bí Rẹ̀ mi. kúrò lórí àkọ́bí mi. Ìwọ ìdájọ́ ọmọ rìn Ìwọ jìnnà. ìdájọ́ ọmọ rìn jìnnà. Ìwọ ìdájọ́ ọmọ Ìwọ lásọlá. ìdájọ́ ọmọ láṣọlá. Ìwọ ìdájọ́ ọmọ rà láàánú. Ìwọ ìdájọ́ ọmọ rà láàánú. Ìwọ ìdájọ́ kú òjijì. Ìwọ ìdájọ́ ikú òjijì. Ìwọ ìdájọ́ ọmọ làkójọ. Ìwọ ìdájọ́ ọmọ lákòjọ. Ìwọ ìdájọ́ adánigúnlẹ̀ sójú Ìwọ kan. ìdájọ́ adánigúnlẹ̀ sí ojú kan. Ìwọ ìdájọ́ kú òjijì. Ìwọ ìdájọ́ ikú òjijì. Ìwọ ìdájọ́ àìsàn Ìwọ alálọ̀bọ̀. ìdájọ́ àìsàn alálọ̀bọ̀. Rẹ́ kúrò lórí mi lónìí. Rẹ́ kúrò lórí mi lónìí. Pẹ̀lú májẹ̀mú àánú. Pẹ̀lú májẹ̀mú àánú. Rẹ́ kúrò lórí àwọn ọmọ Rẹ́ mi. kúrò lórí àwọn ọmọ mi. Rẹ́ kúrò lórí Rẹ́ Nàìjíríà. kúrò lórí Nàìjíríà. Mo jáde lónìí o. Mo jáde lónìí o. Kúrò nínú yàrá Kúrò ìdájọ́. nínú yàrá ìdájọ́. Orí mi jáde. Orí mi jáde. Ní abẹ́ àgbàrá Ní ẹ̀jẹ̀. abẹ́ àgbàrá ẹ̀jẹ̀. Mo jáde. Mo jáde. Kúrò ní ọwọ́ idà Kúrò ní apani. ọwọ́ idà apani. Mo jáde. Mo jáde. Lọ́wọ́ àìsàn òkùnkùn. Lọ́wọ́ àìsàn òkùnkùn. Èmi ò ní kúkú àjọkú. Èmi ò ní kúkú àjọkú. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Èmi ò ní sunrun ikú. Èmi ò ní sunrun ikú. Lórúkọ Jésù. Lórúkọ Jésù.
ọmọ ò ní fi kú ṣàgbà mi. ọmọ ò ní fi kú ṣàgbà mi. lórúkọ Jésù. lórúkọ Jésù. aṣọ ògo mi ò ní fàya. aṣọ ògo mi ò ní fàya. lórúkọ Jésù. lórúkọ Jésù. èmi ò ní gbọ́ròyìn ìbànújẹ́. èmi ò ní gbọ́ròyìn ìbànújẹ́. níròyìn ìbànújẹ́ ò ní mẹ́nu ọ̀nà mi. oníròyìn ìbànújẹ́ ò ní mẹ́nu ọ̀nà mi. wọn ní bọ́ bàtà ìbànújẹ́ sẹ́nu ọ̀nà mi. wọn ní bọ́ bàtà ìbànújẹ́ sẹ́nu ọ̀nà mi. oníròyìn àánú máa bọ̀. oníròyìn àánú máa bọ̀. máa bọ̀ nílé mi. máa bọ̀ nílé mi. oníròyìn ayọ̀ máa bọ̀. oníròyìn ayọ̀ máa bọ̀. máa bọ̀ ní yàrá mi. máa bọ̀ ní yàrá mi. oníròyìn ayọ̀. oníròyìn ayọ̀. níbo la dè ọ́ mọ́. níbo la dè ọ́ mọ́. mo tú ọ lẹ̀. mo tú ọ lẹ̀. kọjú sọ́dọ̀ tèmi náà. kọjú sọ́dọ̀ tèmi náà. lágbàáyé kọjú sọ́dọ̀. lágbàáyé kọjú sọ́dọ̀ mi. àga ògo mi dà. àga ògo mi dà. ẹ yọ̀ǹda rẹ̀. ẹ yọ̀ǹda rẹ̀. mo jókòó lórí àga ògo mi. àwọn ọmọ mi jókòó lórí àga ògo wọn. àwọn ọmọ mi jókòó lórí àga ògo wọn. gbogbo tí mo ti pàdánù. gbogbo tí mo ti pàdánù. sínú àìsàn kòrónà. sínú àìsàn kòrónà. mo gbà padà. pẹ̀lú májẹ̀mú àánú. pẹ̀lú májẹ̀mú àánú. adá padà fún mi. adá padà fún mi. adá ògo mi padà. adá ògo mi padà. adá ojú ayọ̀ mi padà. adá ojú ayọ̀ mi padà. adá lẹ́tà ayọ̀ mi padà. adá lẹ́tà ayọ̀ mi padà. mo jókòó. mo jókòó. pẹ̀lú ẹ̀rí ńlá. pẹ̀lú ẹ̀rí ńlá. àmín. àmín. ẹ kọrin yìí kan evangelist. Olúwa ọ̀run òun ayé. wọ́n ní ní àtọ̀pẹ́ yẹ fún. ó ní àtọ̀pẹ́ yẹ fún. báwo la bá ti fẹ́ ọ tó. báwo la bá ti fẹ́ ọ tó. oníbù ọ̀rẹ́. ó ní wọ́n ń pè bẹ́ẹ̀. oníbù ọ̀rẹ́. bàbá mi ló ń jẹ́ bẹ́ẹ̀. oníbù ọ̀rẹ́. Jésù ló kọ rẹ̀. báwo la bá ti fẹ́ ọ tó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. oníbù ọ̀rẹ́. ó ṣe gbogbo èèyàn pátá ló nílò àánú. ọba nílò rẹ̀, ìjòyè nílò, olórí nílò, ọmọ ẹ̀yìn nílò, olùkọ́ nílò, olùkọ́ni nílò. ẹ sọ fún wa ní ọ̀hún ẹlẹ́yìn sá pé tó bá jẹ́ gbogbo tí èèyàn ní láyé ni ó fi apá rẹ̀ kó jọ. kò sáànú ń bẹ̀, kò sáànú ń bẹ̀. kò sí bó ṣe lè lówó tó sà. bẹ́ẹ̀ ni. kó jẹ́ pé wo ọmọ ẹ̀rín mi ni mo lówó mi èmi ni mo rálẹ̀ mi ni mo rà. mo ra blọọkù mi. ẹja àfẹlẹ́ ràn yín lọ́wọ́. àánú ò sí ń bẹ̀, ìlàgùn ni wọ́n ń pè yín. gbogbo tí làágùn sì lè ṣe ni pé kó fóúnjẹ sórí tábìlì kó lè sọ yàn di ológun àgbáyé. ok Abrahamu jáde ní chapter 12 nígbà tá a pè kó máa lọ sí ilẹ̀ tó ń fi ní chapter 12 of Genesis. ìgbà tó di chapter 13 wọ́n ní ohun ìní rẹ̀, wọ́n ní ilẹ̀ ò lè gbà mọ́, wọn àti Lọ́tì ọmọ àbúrò ẹ̀. ohun tí wọ́n ní ọ̀rọ̀ wọn ní ẹran ọ̀sìn àwọn méjì péré. wọ́n ní ilẹ̀ odidi ìlú kan ò lè gbà mọ́, wọ́n ní láti pín yà pé ìwọ tún mú bòmí ní chapter 13 just one chapter. ẹ̀rìṣẹ́ so báànú bá kúnrín àjò ènìyàn, ohun kékeré adi ńlá, ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ adodidi odò kéékèèké adi òkun. àgbálẹ̀ ọjà a máa kọ́lé. tamitami abẹ́ síra company. ọlọ́run là ń sọ, àánú ni wọ́n ń pè bẹ́ẹ̀. ẹ já wo ìròyìn ayọ̀ lónìí bá a ti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. ìròyìn ayọ̀ oṣù kẹfà Luke 1:26 Luke 1:36 ìròyìn ayọ̀ ó ní oṣù kẹfà Ọlọ́run sì rán áńgẹ́lì Gabrieli sí ìlú kan ní Násárẹ́tì sí obìnrin kan tí a fẹ́ gbé ní ìyàwó fún ọkùnrin kan. wọ́n ń pè yẹn ní Maria, wọ́n ń pè ní wúndíá. Joseph ni ọkọ rẹ̀ yìí. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣègbéyàwó, wọ́n múra lọ́wọ́ ni Ọlọ́run yọ sí. ó ní akọjú sí ọ ṣe lóore, ìwọ ẹni tí a fẹ́ràn jù. ẹ gbọ́ èdè yìí ní ọ̀sẹ̀ yìí gangan, aláàánú ayọ̀ sí ọ. ayọ̀ sí ọ. o mẹ́ta ló gbọ́dọ̀ kíyèsí. God will not give good news as a proceed but as a process. ìròyìn ayọ̀ wọ́n yìí kà léèyàn lọ́wọ́, ó máa la nǹkan kan kọjá. gbogbo kọ́rẹ́ǹtì tó wọlé rẹ̀ ṣe ló la kébù kọjá. kò dẹ̀dẹ̀dẹ̀ là kọjá láti station wọn lọ́hùn. ó tún ní step down transformer ládùúgbò yín, ó tún ní kan mítà nínú ilé. wọ́n pin bó bá kàn ń bọ̀ gbàù láti ibi tó ti ń bọ̀ ní station wọn lọ́hùn. lánàá ni wọ́n pè ó ti pọ̀ jù. so a bá process ti step down tó fi máa pin. bí ó ṣe kékeré ló bù fún ọ ń bẹ, gbogbo ayé á gbọ́ kékeré o. bó kàn bu díẹ̀ fún ọ pé ìwọ náà tiẹ̀ gba díẹ̀ nu ìròyìn ayọ̀ tí mò ń pín káàkiri, gbogbo ayé àbọ̀ gbọ́ kékeré nù ẹ̀. ẹ gbọ́ ojú máa ti ọ̀tá rẹ̀. mẹ́ta ló gbọ́dọ̀ mọ̀, kọ́kọ́rọ́ mẹ́ta. àkọ́kọ́ ó ní wípé where do I need to be
to be connected to good news. Níbo ni màá dúró sí tí màá fi gbàròyìn ayọ̀? Tàbí tẹ̀mí lọ́wọ́. Nazareth lobìnrin yẹn wà kó travel out. Ibi tí ayé wípé sóhun rere kan lè ti Nazareth jáde wá. Bẹ́ẹ̀ni kò kúrò ńbẹ̀. Níbo ni mo máa dúró sí tí ìròyìn ayọ̀ tèmi fi máa jálù mí? Ẹgbẹẹgbẹ̀rún ẹsẹ̀ wọn ò sopọ̀ pẹ̀lú oníròyìn ayọ̀. Psalm 118:7 ó ló so ẹsẹ̀ mi pọ̀ pẹ̀lú oníròyìn ayọ̀ pẹ̀lú ẹni tí ó ràn mí lọ́wọ́. Ẹsẹ̀ wọn papọ̀. Níbo ni kí n wà tóníròyìn ayọ̀ ó fi bá mi? Níbo ni màá jókòó sí tóníròyìn ayọ̀ ó fi wọlé tọ̀? Ẹ wo bí tí oníròyìn ayọ̀ ti jálu Joseph nínú ọgbà ẹ̀wọ̀n. Ẹni tí ó mú wá àfin wọ́n wá bá ń bẹ̀ ní lọ́gbà ẹ̀wọ̀n. Ṣé bẹ̀yẹn wá jẹ́bi tí sójọ́ ni pé ìròyìn àṣẹ àkùyú ìmájẹ pé ẹgbẹ́ ẹ̀wọ̀n ló súnmọ́ prime minister lọ́fíìsì prime minister fún Joseph pé ibẹ̀ ló máa gbàdé bẹ́ẹ̀ pé kò ní padà sílé Pọ́tífárì kí wọ́n tún fà létí pé mọ́ ṣe irú tó ṣe yẹn mọ́ àkànṣánú ẹ̀ làmọ́ jáde lọ́gbà ẹ̀wọ̀n yẹn àbábẹ́rẹ́ rẹ̀ ni. Eventually tó wu àfin Pọ́tífárì tó ti sọ́gbà ẹ̀wọ̀n òun tún wá dẹrú ẹ̀ ó di àwọn tí ń bẹ́rí fún. Bẹ́ẹ̀ ni sà all hail Joseph tó bá ń bọ̀ ni wọ́n máa ń tẹríba ni bow your knee ni wọ́n máa ń pariwo ní Egypt tí Joseph bá ti yọ bow your knee kábíyèsí ni ó ní ìtẹ́ nìkan ni màá fi jù ọ lọ ṣùgbọ́n nípa ọ̀rọ̀ rẹ̀ ládàrí gbogbo àwọn èèyàn at a point ó ń ra wọn ó ń ra Egypt ó tún rà fún Fáráò ó ń ra àwọn èèyàn wọ́n ní ẹ wá rà wá àti náwó tán ebi dẹ̀sì wá ń gbòòrò ẹ rà wá so Joseph ń ra wọn fún Fáráò lẹ́yìn tó ra gbogbo owó wọn ó ra lẹ̀ wọn ó ra ohun ọ̀sìn wọn ó tún rà wọn ó lè bẹ́ẹ̀ náà níbo ni mo máa dúró sí lọ́sẹ̀ yìí tí ìròyìn ayọ̀ máa fi jálù ìyá ìbo ló máa dúró sí ibì kan wà tí àwọn èèyàn máa ń dúró tí ìròyìn ayọ̀ máa ń jálù ènìyàn èmi dúró mo so ọwọ́ pẹ̀ pẹ̀lú ìwọ màmá yìí bí wòlíì bá mi rẹ bá borí ibi tó dúró sí lọ́sẹ̀ yìí ibi tó jókòó sí lọ́sẹ̀ yìí ibi tó pàtẹ sí lọ́sẹ̀ yìí ibi tó lọ lọ́sẹ̀ yìí ọ̀dọ̀ ẹni tó wà lọ́sẹ̀ yìí tí ìròyìn ayọ̀ rẹ ó fi jálù ọ́ ó yá ẹ̀mí mímọ́ so ọmọ bẹ́ẹ̀ so ọmọ bẹ́ẹ̀ sọ pé níbo ni mo máa wà bo ni mo máa dúró sí bo ni mo máa jókòó sí bo ni mo máa lọ tí ìròyìn ayọ̀ yóò fi so mọ́ mi ẹ̀mí mímọ́ mú mi wọ bẹ́ẹ̀ mo gba orí ọ̀fẹ́ láti wà níbẹ̀ èmi ò ní kánjú kúrò níbẹ̀ mo máa wà níbẹ̀ tí ìròyìn ayọ̀ ó fi bá mi ó ti rí bẹ́ẹ̀.